Atúnkì yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tásìkò yín bá sọ níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ̀m̀bẹ̀yẹkẹ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lónìí bẹ̀m̀bẹ̀yẹkẹ. Wọ́n wà pẹ̀lú Lámèyítọ́ Àwùjọ. Olóyè ni wọ́n jẹ́, àgbàlagbà olóyè sì ni wọ́n jẹ́. Kódà wọ́n ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí agbófinró sẹ́yìn. A kí yín bàbá wa dáadáa. Èmi á máa pè yín ní ọ̀jọ̀gbọ́n o. Torí àwa tó ń bù múnú omi ọgbọ́n yín ni. Ọ̀jọ̀gbọ́n olóyè Yunus Òtúnṣínà mo kí yín. A kí gbogbo etí tí ó ń tẹ́tí sí Bẹ̀m̀bẹ̀yẹkẹ TV ní tilé toko. A dẹ̀ kí gbogbo ojú tí ó ń wo Bẹ̀m̀bẹ̀yẹkẹ TV lórí ìkànnì ayélujára. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Aburú ó kéré ó tóbi kò ní sọlẹ̀ lọ́ọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. A kú kó lè dá eléyìí tí gbogbo wa ń bá kiri. Ẹ ṣé. Uber driver àti ẹni tí wọ́n pera wọn ní asòfin nílé asòfin. Ọ̀rọ̀ wọn ò wọ́n ní kò sí tí ó ṣẹlẹ̀, ṣùgbọ́n a dúpẹ́ lórí pé ọkùnrin yẹn ó ya fídíò yẹn lẹ̀. Wọ́n sì sọ pé wọ́n ti padà gbé wọn ní pàkàyàká, ìyẹn àwọn tán ní àwọn máa jì. Níbi tí ọ̀rọ̀ wá dé yìí, ìròyìn yẹn àti ipò tó wà báyìí, kí lẹ rí sí? Àkọ́kọ́, inú mi dùn wípé ọmọlúàbí náà ni Uber driver yẹn. Nítorí mo wo fọ́nrán yẹn lórí ayélujára. Gbogbo bí ọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ sí tí mi wò ibi tó dẹ̀ parí sí náà mo rí. Ọmọlúàbí ni. Nítorí gbogbo bí ẹni tí agbára ń gùn tí bó ṣe ń sọ pé alágbára lòun, tí ó rántí pé alágbára kan wà tó ju alágbára lọ, títí tó fi di pé ó ṣíwọ́ sókè, ó gbé ìgbájú fún ẹni ẹlẹ́ni lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Tí ẹ tún sọ pé ẹ máa gbá òun lójú lẹ́ẹ̀mẹ́ta. Ó wá sọ pé ó tún confirm pé ẹ̀ẹ̀mejì lòun gbá ẹ. Nígbà tó bá sì tún ṣe jù bẹ́ẹ̀ lòun á tó. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo gbé òṣùbà ràbàǹdẹ̀ fún ọ̀gbẹ́ni dẹ́rẹ́bà yẹn torí ó ní làákàyè. Ó fi hàn yìí pé àwọn ọpọlọ ẹja, kódà ọpọlọ ẹja gan tún gbé pẹ́ẹ́lí ju àwọn ọpọlọ tá à ń náwó sí lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni. A sì wóná sórí àwọn ọpọlọ tí ò wúlò, ọpọlọ tí ò níṣẹ́ kan tí ó fẹ́ ṣe fún wa, tí ò rí ìrànlọ́wọ́ kan ṣe ní àwùjọ wa lórílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn nípa tasòfin. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin ẹ̀wòrú ọpọlọ àti ẹ̀kọ́ eléyìí tí ọ̀gbẹ́ni dẹ́rẹ́bà yẹn tó hù mẹ́yẹn tó ń pè ní dẹ́rẹ́bà lásán. Lóhùn wá ń hùwà aláìlọ́pọlọ rárá, kódà ajá gbọ́n jù lọ. Bẹ́ẹ̀ ni, mo fi wé ajá, màá tọ́jú ajá mi ju ọ̀gbẹ́ni yẹn lọ. Bí a bá ní ká fún ajá àti òun ní máàkì, màá fún ajá ní 100%, màá dẹ̀ fún òun ní òdo. Ìyẹn ọ̀gbẹ́ni tó pèrè sẹ́létọ̀ yẹn. Ẹ̀yin sànù ẹ̀gẹ̀dẹ̀ fún wa. Mi lè fún wa, kò ní kankan. Àbí torí pé pupa ni. Kódà màá bó bá ṣe tún yọ kúrò nù òdo, màá rí nǹkan tó máa yọ kúrò nù. Gẹ́gẹ́ bí ìwà tó hù, ẹranko lásán, èmi tó ń pè bẹ́ẹ̀. Now, gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ẹ béèrè, ó dùn mọ́ mi nínú gan pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti ẹ̀ ṣẹlẹ̀ tí ó sì hàn sí gbogbo ayé, láti rí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí à ń kó sí ibi tí a rò pé ṣe bá ṣòfin la pè, ṣe bí òfin pé àwọn yẹn a wò pé àwọn ọ̀jọ̀gbọ́n la wò pé ó yẹ kí wọ́n wà níbi pé òfin tí a máa tẹ̀lé lórílẹ̀-èdè wa. Ẹ wo irú èèyàn tí ó wà ńbẹ̀. Ẹ wo irú èèyàn tó wà ńbẹ̀.
ìyẹn gan yẹpẹrẹ ipò yẹn, ìwà tó hù yẹn ó yẹpẹrẹ ipò yẹn pátápátá. Ìdí nìyẹn tó wá yẹ kí àwọn tó jẹ́ pé ọlọ́pọlọ pípé tí wọ́n wà ńbẹ̀ wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ lábẹ́ òfin. Bẹ́ẹ̀ ni, tó tọ́ àti tó yẹ, nítorí tí ò bá sí ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ lórí ẹ̀, á gbogbo wọn bí nǹkan kan náà. Tó sì lè má jẹ́ bẹ́ẹ̀, tó jẹ́ ọ̀pọ̀ nínú wọn máa jẹ́ ẹni tó wá láti iléere tí wọ́n kọ́ tó sì gbẹ̀kọ́ tó sì mọ ohun tó ń ṣe. Àmọ́ tí ò bá sí ìgbésẹ̀ lórí ẹ̀, á kọ gbogbo wọn sí nǹkan kan náà. Èmi tí mo jókòó yìí máa ka gbogbo wọn sí nǹkan kan náà tí ò bá sí ìgbésẹ̀ tó tọ́ lórí ẹ̀. Ó yẹ kó ọ̀gbẹ́ni yẹn lọ ẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ ni, yes, assault ni ó ní ìjìyà lábẹ́ òfin, èèyàn lè lẹ́wọ̀n lórí ẹ̀. Ó lè má pọ̀ o, ìjìyà ẹ̀wọ̀n yẹn lè má pọ̀ o, bẹ́ẹ̀ ẹ jẹ́ n sọ fún yín, tó bá tí adájọ́ bá jẹ́ adájọ́ tí àwọn adájọ́ kan tí máa ń dá ẹjọ́ ẹ̀wọ̀n bí ọdún méje fẹ́ni tó jí ewédú, irú òun yẹn ó yẹ kí wọ́n dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún un tó bá rọ adájọ́ bẹ́ẹ̀ pàdé. Ìwà tó hù yẹn ó kù díẹ̀ kí a sọ. Ṣá wá fẹ́ sọ pé ipò yẹn ló ń gùn? Ẹ jẹ́ kí n mú báyìí. Àwọn Yorùbá wọ́n máa sọ pé àwọn kan ọmọ ojú ò lọ lárí. Ìyẹn ọ̀tọ̀ nìyẹn. Àwọn kan wà tó jẹ́ pé àwọn ọmọ ayọ̀ tó jẹ́ pé wọ́n ti ń ṣèdín. Àwọn ọmọ tí ó jẹ́ pé wọ́n ń fi àwọn ọmọ kan kẹ́ni láti kékeré. Kúkù ní í ṣe oúnjẹ fún wọn nílé, kúkù ní í fọṣọ wọn, kúkù ní í gbé wọn sórí bẹ́ẹ̀dì, látẹ bẹ́ẹ̀dì fún wọn. So àwọn tí kúkù tẹ́ wọ́n tẹ̀ máa gbà yìí, àwọn ẹgbẹ́ bàbá wọn náà ni wọ́n máa gbà fún wọn, tó jẹ́ pé wọ́n á tún máa control àwọn tó ń ṣiṣẹ́ fún wọn yìí bí ẹni pé wọ́n ń control ẹni tí ò tiẹ̀ jẹ́ kankan rárá tán. Ó lè jẹ́rú ìdílé bẹ́ẹ̀ ló ti jáde. Tí ẹ̀ bó di ìdílé méjì, ìdílé ọmọ ojú ọ̀rọ̀ lárí àti ìdílé ọmọ ayọ̀ ń ṣìní. Tá bá wá ìdílé ẹ̀ dáadáa, ó tẹ̀ yẹ ká lọ wo profile ẹ̀ ká lè mọ irú ọmọ tó jẹ́. So ìyẹn ló tiẹ̀ jẹ́ ló fún wa ní ààyè láti mọ irú ọ̀rọ̀ tá a tún fẹ́ sọ sí ju eléyìí tá à ń sọ yìí lọ. Mẹ tó bá jẹ́ ọ̀nà méjèèjì yẹn náà ni ló ti wá. Tó bá jẹ́ ọmọ ojú ọ̀rọ̀ lárí ni, òun nìkan ṣo náà ló sì dépò yẹn nínú ìran wọn. Á gùn, kò sí bí ó ṣe ní gùn, nítorí kò ọmọ ìjẹbẹ̀rí ni tí ń jápo àyà. Tó bá jẹ́ ọmọ atítẹ̀bí ni, ayọ̀ ní ń pààyàn. So ayọ̀ yẹn náà ló ń sùn débi tí ó sùn dé yìí. Ìbá tiẹ̀ jẹ́rú ètèmí ló gbá létí. Bẹ́ẹ̀ ni, ṣebí wọn ó dọ̀bálẹ̀ fún wọn sì kó ń bẹ́ẹ̀ ni. Wọn bí kúrí kò ní jí ń gbàlẹ̀ bá máa fi mọ́. Òótọ́ ni, irú ìyẹn ló ti yẹ ká máa ṣe. Àwọn akọ̀yà tó dáa wàá gbá mi létí, tàbí kó gbọ́wọ́ sókè kọ́wọ́ ẹ̀ háǹgì síbẹ̀ kó má wálẹ̀ mọ́. Má dẹ̀ gbé mọ́tò mi máa lọ lé. Ìdájọ́. Máa gbá màálù máa gbẹ́ran, máa sì fi ṣakọ dáadáa. Bí n bá fún láàrọ̀ láàrin ijọ́ mẹ́ta, wọn òkú lẹ́lẹ́jà ń tà. Gbogbo orú wọ̀nyẹn ló yẹ kí àwa ọmọ Nàìjíríà ká máa ní, àwọn ọmọ Yorùbá àtàtà ló yẹ ká máa ní. Akọ̀yà tó dáa wàá gbá mi létí, wàá sọ pé etí yẹn ò gbá gbé. Níbi tá a bá ti rí pé kò sí òfin tó máa mú, inú mi dẹ̀ dùn pé òfin ti mú báyìí. Ṣùgbọ́n àwọn kan ní kéènì abálò àbábò ẹ̀ náà, kí ni ó tẹ̀yìn ẹ̀ jáde? Kí ni ó tẹ̀yìn ẹ̀ jáde yẹn náà ni mo kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan yẹn. Pé àwọn aṣòfin ẹgbẹ́ ẹ̀ tí orí tí wọ́n pé, tí wọ́n ń ṣe amukumẹ́kọ bíi tiẹ̀, wọ́n á gbé ìgbésẹ̀ tó tọ́ lábẹ́ òfin tí gbogbo wa fojú rí pé ó rí ìjìyà tó tọ́. So ìyẹn ni ò ní jẹ́ kí gbogbo wa fojú wò wọ́n pé a jẹ́ pé nǹkan kan náà tiẹ̀ ní. Ṣùgbọ́n tó bá lọ ṣẹlẹ̀ pé wọ́n ní
kó kàn lọ fún ní owó gbà má bínú kó dẹ̀ san fáìnì ló bá tán síbẹ̀. Ṣá lè sọ pé ìjìyà yẹn náà ìjìyà ni. Ṣé rí owó gbà má bínú pé kó san fáìnì ó kù sí ọwọ́ ẹni tí wọ́n fìyà jẹ. Bẹ́ẹ̀ ni ṣé àmọ́ pé tẹ́niyẹn bá sọ pé òun ò gbà ó sì ń dà. Tó bá sọ pé ó tẹ́hun lọ́rùn ṣé àwọn òun ni wọ́n fìyà jẹ. Tó bá sọ pé ó tẹ́hun lọ́rùn bẹ́ẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe. Ó tẹ́ ẹ lọ́rùn ní ohun tèmi lè gbà èyí lè má lè gbà. Ohun tèmi lè ṣe lèmi ń sọ yẹn, bó bá gbá èmi létí wọ́n á wá fi bẹ̀ mí lé. Òótọ́ ni wọ́n á wá fi bẹ̀ mí lé. Wọ́n á fi bẹ̀ mí, àwọn ìyá àti bàbá ẹ̀ wọ́n á dọ̀bálẹ̀. Gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin á délé mi. Láì lọ fẹ́yàwó. Òótọ́ ọ̀rọ̀ ni wọ́n á dọ̀bálẹ̀. Láì lọ dáná. Màá sì jókòó sórí kùsìkẹ̀. Ṣé mo ní kùsì sí àlé mi? Orí àga oníke ni wọ́n jókòó. Tí wọ́n sì máa mọ́jú tẹ́kí mẹ́. So kí wọ́n bá sọ pé ibi màá pa ìwà ni màá là ìwà, màá sọ fún wọn pé ìní á fi èdè sí. Ló jẹ́ pé ẹ̀rọ nǹkan tí wọ́n lò fún tí wọ́n bá ní àwọn olú ẹ̀rọ fún ìyẹn ló tún máa jẹ́ ìlé. Ló tún máa jẹ́ ìró fún nǹkan tí wọ́n lò fún yẹn. Ṣé rí àwọn nǹkan wọ̀nyí tó èèyàn bá ń rí ó máa ń irritate èèyàn, ó máa ń fún èèyàn ní á jẹ́ kéèyàn máa ronú pé ṣó yẹ kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀. Gbọ́n gbogbo ẹ̀dá tí Ọlọ́run bá ti gbé lọ́wọ́ sókè tàbí tí Ọlọ́run fi sí ipò kan tó jẹ́ ipò tí ó lágbára, gbogbo irú ẹ̀dá bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ oníwà ìrẹ̀lẹ̀ nítorí kó mọ̀ pé kì í ṣe agbára òun lòun fi débẹ̀. Kó mọ̀ pé Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ fa òun yọ, tóun dáa ju àwọn ẹ̀dá tí yóò sí níbẹ̀ lọ ni. Ìyẹn ní àwọn èèyàn kan ni wọ́n dìbò yàn án tó fi débẹ̀, ṣé àwọn olówó ló dìbò yàn án ni? Ṣé báwọn mẹ̀kúnnù yìí náà ni wọ́n sọ pé láńgbájá ni lórí ẹ jẹ́ ká fi síbẹ̀. Lóòótọ́ wọ́n lè má mọ̀ pé irú ẹ̀hànnà bẹ́ẹ̀ ni. Kó jẹ́ pé owó ló fi entice wọn, kó dẹ̀ máa hùwà bí ẹni pé èèyàn rí ni ní àkókò ìgbà tó ń wá ipò yẹn. Àmọ́ nígbà tó wá débẹ̀ tán yẹn ó yẹ kó mọ̀ pé àwọn èèyàn ló máa gbé òun débẹ̀ kì í má ṣàgbára òun. Wọ́n pẹ̀lú Ọlọ́run ló ń gbé wọ́n nífẹ̀ẹ́ òun kí wọ́n gbé òun dérú ipò yìí kó dẹ̀ wá hùwà ọmọlúwàbí. Ẹni tó jẹ́ Uber driver yìí ẹbí ìgbín ni wọ́n ní ó gbé lọ fún un lé. Ṣé èèyàn ti mọ̀ rí ni? Bí yóò rò pé ẹ̀ka ti mọ̀ lórí tẹlifíṣàn. Ṣé torí pé ó jáfe? Nítorí wọ́n ní àfi kì í wọjà ìmọ̀. Ó lè jẹ́ torí pé ó jáfe. So ó lè máa rò pé ó yẹ kí wọ́n ti mọ̀ òun. Àmọ́ ṣóun nìkan làfin tó wà láyé tí wọ́n fi wá mọ̀ ọ́n? Bóyá ó sì lè jóun nìkan làfin tó wà láàrin gbogbo àwọn sẹ́nétọ̀ ń bẹ. Táwo wọn. So now ní in reality ṣe rí ìgbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá gbé lórí ẹ̀ nítorí ó mention ọ̀gá ọlọ́pàá pé tó bá jẹ́ kó pé IG. Ó sọ bẹ́ẹ̀. IGC ti sọ̀rọ̀ ní ẹ má forúkọ ọmọ tírẹ́tì àwọn èèyàn. Nígbà tí bó ṣe sọ bí ìgbésẹ̀ tí ọ̀gá ọlọ́pàá gbé yẹn ìgbésẹ̀ tó dáa ni pé bá ṣe pè ó yá bẹ̀tì irú nǹkan kò yẹ kó jẹ́ pípè invite kò yẹ kó invite ẹ̀ ó yẹ kó lọ arrest ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ó yẹ ká arrest ẹ̀. Dáadáa irú nǹkan kọ́ kó bọ́n kọ́ kó gbogbo ẹ̀ lórí táwọn gbọ́ ni tó wọ́n arrest ẹ̀ ṣùgbọ́n òun fún ẹ̀ sọ wípé àwọn arrest invite òun ṣó dùn gbọ́. Irú iyì wo ni wọ́n fún ẹni lẹ́lẹ̀ tẹ́nìkan ìtẹ́ní fún? Kódà kó jẹ́ pé a lè ṣe ètò yẹn ní olóyìnbó dé nítorí ó lè má gbọ́ Yorùbá tí mò ń sọ kémi ká ṣe lólóyìnbó kí n sọ fún pé kò ń ṣọmọ rí. Òótọ́ ọ̀rọ̀ ni. A lè sọ ní ibùdó. Wọn kò ń ṣọmọ rí, wọn kọ́ nílé eré nítorí kò gbé ìdílé ẹ̀ lárugẹ.
ó ń jẹ́ ká mọ irú ìdílé tóun ti wá. Ó ń jẹ́ ká mọ irú ìdílé tóun ti wá nìyẹn pé kì í ṣe ìdílé rere. So ní kúkúrú èdè ni pé nǹkan tí iléeṣẹ́ agbófinró tí wọ́n ṣe yẹn ó jẹ́ nǹkan tó wú mi lórí lọ́pọ̀lọpọ̀. Àmọ́ lóòótọ́ bàbá fọwọ́ ọ̀tún bọ́mọ wí a máa fi tòsì ìfàmọ́ra. Àmọ́ ní irú ìgbésẹ̀ yẹn ó yẹ kí ó hàn sí gbogbo ayé wípé ó sóbà, kó dẹ̀ tọrọ àforíjì lórí ẹ̀rọ ayélujára wípé ẹni tó ń gbá létí òun tọrọ àforíjì lọ́dọ̀ kẹ́niyàn náà dúró báyìí kó dẹ̀ tọrọ àforíjì níwájú ẹ̀. Iye ìgbà àparò kan ò ga jù kan lọ àfi tó bá gorí ebè. Tá a bá wò lọ tá a bá wò bọ̀ ọjọ́ orí ẹni tó gbá létí yẹn lè ju tiẹ̀ lọ. Bí ò tiẹ̀ jù lọ. Ó lè jù lọ. Ẹjẹ́ àkọ́kọ́ tẹ̀ ló tọ́jú orí. Kámẹ́tì ìlú ti pò tó wà nítorí ọmọ kékeré lè wà nípò tí ẹgbẹ́ bàbá ẹ̀ òun náà máa tẹríba fún un ni ọ̀gá náà ni ó máa pè. A ti rí ibi tí kábíyèsí tí ó bá kúrò lórí àpèrè á lọ àwọn tó jẹ́ bàbá fún un tó jẹ́ gbọ̀n fún un tó bá tí ò bá sí lórí àpèrè ń dọ̀bálẹ̀ fún wọn ni o. Orí adé á lọ lẹ̀ àìsàn kó lóṣù àbí kó tẹríba fún wọn. Orí àga yẹn ní àmọ̀ ní gbogbo ẹ̀dá ó ti dọ̀bálẹ̀ fún orí adé. Ṣe bí èèyàn ni. So ìdí nìyẹn tí mo sọ pé iléeṣẹ́ ọlọ́pàá mo gbé òṣùbà ràbàǹdẹ̀ fún wọn pé wọ́n tiẹ̀ jẹ́ invitation náà wọ́n fún wọ́n tiẹ̀ ṣiṣẹ́ dá. Mo wá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn èèyàn ní àbárè bá bọ̀ ẹ̀ ná wọ́n ní kò sí nǹkan kan tí ó tẹ̀yìn ẹ̀yọ nítorí gbẹ̀yìn sìn wọ́n lè ní kókò sọ̀rọ̀ sanwó wọn bá kan wọ́n fi lẹ̀ owó tí ò ní mọ̀ jẹ́ pé owó èrún láàrin owó tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n ní ìgbà yẹn ni ọ̀rọ̀ ó bá parí síbẹ̀. Ìdí nǹkan tó ṣẹlẹ̀ ni pé irú nǹkan tó ṣe yẹn assault ni bet ṣe rí assault póríṣiríṣi ṣe mọ̀ irú nísìnyí bó bá jẹ́ pé bóyá bá rí àpá àbí bóyá ó mú nǹkan kan tó fi na ẹni yẹn tàbí tí bó ṣe nà yẹn bóyá ẹ̀ṣẹ̀ ló gbá lójú ẹni ẹ̀ fàya assault occasioning harm ó ti ní àwọn kíní wọ̀nyẹn ìjìyà ẹ̀ ó gbé pẹ́ẹ́lí jura wọn lọ lábẹ́ òfin bẹ̀tọ̀ etí ni ó. Ó gba ló tí ó gba láyà òun sọ pé bí àyà ń gán dùn. So irú yẹn sì tí àwọn dókítà tó bá fìdí ẹ̀ múlẹ̀ pé as a result gbígbà tó gbà yẹn ó ti ní nǹkan kan tó ti kọ́ọ̀sì nínú ara ẹ̀ ọ̀ràn ńlá ló dá. Adérí bí èèyàn ti gbá yẹn lè títí ẹni ẹ̀ ṣubú lulẹ̀ tó kú. Bẹ́ẹ̀ni. So wọn lè torí pé ó kàn fọwọ́ lásán gbá létí kí wọ́n sọ pé ordinary assault ni murder case ni. So irú yẹn ń sìn ìyè àyẹ̀ṣẹ̀ mọ̀ pé ó gbé pẹ́ẹ́lí jura wọn lọ. Ìyẹn ó kù sí ọ̀dọ̀ àwọn dókítà láti mọ báwo ni nǹkan gbígbá tó gbà yẹn effect wo ló ní inú àgọ́ ara ẹni yẹn. So ìyẹn ni ilé ẹjọ́ ti máa mọ irú ìjìyà tó tọ́ fún irú aṣòfin yẹn tí ó ti yé nísìn. So àmọ́ a kàn lè sọ pé nítorí pé ó gbá létí àbí ó ṣe ògbẹ́ ó yẹ kó yẹgi fún un ni àbẹ́yìn ẹ̀wọ̀n ogún ọdún ló yẹ kó lọ. Ó ní ìgbésẹ̀ lábẹ́ òfin tí a lè tẹ̀lé. Ọ̀dà ẹ ṣeun olóyè yìí ní sòlùsínà ẹ wá ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí fáwọn èèyàn ẹ fún wọn lọ́rọ̀ àmọ̀ràn kẹsì ìpinnu yìí. Ó kàn ṣe mí wípé bó ṣe dùn mí tó tí a fi sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ bó ṣe dùn mí tó ni ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìjẹ́mọ́nìyàn so ó yẹ kó rí bẹ́ẹ̀ so nǹkan tèmi kàn fẹ́ gba gbogbo wa nímọ̀ràn ojú wípé bàbá wa kan wọ́n máa wá sórí ètò yín bí báyìí à ń pè wọ́n ní Dr. Ayédùn wọ́n máa ń wí pé kí alágbára kó máa rántí pé ẹnìkan
ló tún ní agbára tó ju agbára tó ń ní lọ. Ìgbẹ́tẹ́ ni alágbára bá wá ń ṣe agbára lò, ẹni tó ní agbára tó ju alágbára lọ á wá gba agbára lọ́wọ́ ẹni tó ń ṣe agbára lò yẹn, á sì gbé fẹ́ni tí ò lágbára. So nǹkan tí èmi kàn lè gbà wá nímọ̀ràn ni pé ipòkípò tó nǹkan wà nínú ilé ayé, ká rántí pé Olódùmarè náà ló fi wá síbẹ̀. Ká tẹ̀ jẹ́jẹ́, ká hùwà ọmọlúwàbí, eléyìí tí yóò máa gbógo ìdílé wa, tí yóò máa gbé yọ. Orúkọ tèmi, òun náà ni Olóyè Odùṣínà Yunus Ìdòwú, tí mo jẹ́ amúlùdùn gbogbo ìlú Lábáìwá ní Ìtòkò Titun, Lábẹ́òkúta. Nọ́mbà ìbánisọ̀rọ̀ mi 08034275939. Lẹ́ẹ̀kan sí 08034275939. Ẹ ṣé púpọ̀. Tó ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáyé, kò ní jù báyìí lọ o. Àmọ́ rírì yín torí pé ẹ̀yin lèèyàn wa, àwa lèèyàn yín. Béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Ẹ jẹ́ á fọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́gbọ́n. Wọ́n ní ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Wọ́n lòun ní ìjẹ́ àpàgbà ń wèrè. Yorùbá náà ló sì tún wí pé ọmọdé gbọ́n, àgbà gbọ́n. Wọ́n lòun la fi dálẹ̀ ẹ̀fẹ̀. Kéyìí ó máa jẹ́ titẹ̀yìn làákàyè ń gbòòrò ayé. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wò lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. Ẹ share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́.